Africa Content TV. Osupa. Olalanda. Odalamariga. Osupa Saheed. Olalanda Mufemi. Oh, yes, Osupa Saheed. Ọmọ bàbá mi Osupa. Osupa ló kàwé Saheed. Ilé my brother o. Máa dé sọ Osupa. Ẹ̀yin Osupa ọmọ ni ó yá kádìrú bàbá. Abẹ́rẹ́ bàbá. Ẹjọ́ yìí tẹ̀ wò wá. Àwọn aṣèré lórí stéèjì rẹ̀ yìí lẹ́mọ̀ bóyá lọ. Ẹjọ́ ṣé ká fún wọn ṣé ká ṣèdánwò fún wọn. Bébì, mo fẹ́ bí ẹni kọ̀ọ̀kan. A máa pè yín kọ̀ọ̀kan. Àǹtí ẹ má bínú. Ẹ tí bá ti gbogbo máa bó bí. Kí lorúkọ yín? Ìfẹ́ Olúwa. Èlé máa ń tó sí ní Ìfẹ́ Olúwa. Ṣé máa bọ́ ọ́rí sí? Ó láìpẹ́ mọ́. Tí o bá mọ ọ́rí sí báwo ló ṣe máa ń ṣiṣẹ́? Ọ̀dọ́ bàbá ẹ fún bàbá lọ. Ẹ wá níṣẹ́ sísítà. Ọ̀rọ̀ ní tí là ń sọ bí. Ókè, àṣpé mi, ó wá ní báyìí sí. Ó lọ́mọ tó dúró tọ̀. Ṣé mi. Ó wá láìkì Taye. Báwo ló ṣe máa ṣe? Ó kì í ká tẹ̀ pé mo ti wá tóòsì ẹ̀. Mo wá gbé ẹ. Àjọ wà lórí bẹ́ẹ̀. Mo dẹ̀ ti ṣáyó. Kí ló máa ṣe? Ó dẹ̀ ní láti ṣe kíní yẹn. Ibo ló sì máa bẹ̀rẹ̀. Ẹ máa wo. Yé irọ́ dúró. Má bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Tó kàn fẹ́ bẹ̀rẹ̀. Pé kọ́rẹ́nsì ni bàbá Taye ó lè fọ́. Ó dẹ̀ ti ké. Báwo ló ṣe máa jí mi? Mo lè máa jí bó ló ṣe máa bẹ̀rẹ̀. Báwo ló ṣe máa ṣe? Ó yá practice ẹ̀. Ìyẹn wá. Ókè. Tí bá tó wá sọ pé bébí ọmọ tó ṣẹlẹ̀ ọdún tí òun ti gbé gan-an ọmọ òfin mílíọ̀nù máa ń jọ kí ló tó máa ṣe. Ó lè máa fọwọ́ sí mi létí. Ṣé wá ẹ ti mọ iye ìdánwò tá a ṣe fẹ́ mọ iye tó gbà? Ẹ̀yà Dubai. Ọ̀gbẹ́ni MC ni wa olórí àwọn òkú àbúrò àdọ̀tí ṣe kí ni? Bàbá náà lẹ́bù.
àwọn awúgbà kọ̀kọ̀ ọtí àgọ́ lè yẹ ọtí àgọ́ lè yẹ ìyàlọ́ máa máa bẹ̀rẹ̀ tó bá dà. Number 2 ọmọ kí ló ń pẹ kí ló sọ Basira bá díà oya Basira tó Basira tó. Basira, you know, o ṣe ń bí fẹ́ Taye currency. Àbí pé láti ká ìbátá ṣe fún ìmọ̀ ẹ̀ka ṣe fún rẹ̀. Ó wá níbi pé mò ń kọ university ló kó kàn fọ́. Mi ìdẹ̀ wojú ẹ̀ wá dúró báyìí. Ẹ máa wo báwo ló ṣe máa ṣe. Kọ́tí sáwọn èèyàn mi kò lè máa kápẹ́ Taye mi. Báwo ló máa fún mi fèsì? Tó bá láìkì mi sí mi ẹ̀ sí lọ. Touché. Okay. Si bá tún wá ṣe báyìí, tẹ́mi náà wá ṣe báyìí, kí ló ń sáà tó tún máa fún mi? Ọmọ eléyìí ó ń kí náà, ó ti lè kó ó ń para kan. Ọmọ eléyìí ti tó bá lọ bọ tí mi tẹ̀lé máa ṣe. Gbọ́dọ̀. Ọmọ bá bí a. Ẹ jọ àǹtí. Àǹtí. Àwọn tó bá fún ẹ báyìí, wọ́n lè máa ti bí o. Sísítà. Ok, ìjọba máa ṣe ń sìn. Àǹtí. Látẹ̀ pé ẹni Taye currency sí. Mo ti wá kí ló ń gbọ́ yín? Ọmọlọ́lá. Ọmọlọ́lá kí lè lè. Ọmọlọ́lá Basira ní sùúrù ti ṣe tiẹ̀ lẹ́kìn lọ́la ṣe òun para gan o láti ní ó kì í àjọ lọ lẹ́yìn Ọmọlọ́lá ẹ̀wà ikọ̀ tí bẹ́ẹ̀ Ọmọlọ́lá ṣe kí n bí ẹ̀yọ́ ọkùnrin máa ń láìkì kí nìyẹn Ọmọlọ́lá àwọn àjọ kó lọ́rí jì tó lọ́rí jì tó ń wò ọtí tó máa ń fúnni ní okun àdágbára tó dẹ̀ máa ń fúnni ní gbogbo tó yàn bá fẹ́ wàá wà òfin tó bá mọ ọ́ríjì rẹ̀ jẹ́ kí ìgbà ó gbọ́dọ̀ tó ní àfihàn. Ẹnu Ọmọlọ́lá ó kẹ́ wá wà lórí bẹ́ẹ̀ ó wá ní pé kiri mi dúró mo wá ṣe dáadáa tí wọ́n tó lọ lọ́wọ́ fún wa ní ríngì tó nù ẹ́ ó yá. Ríngì kọ́ nìyẹn o, ríngì tó kọ́ nìyẹn o, Ọmọlọ́lá ríngì tó yẹn ẹyọ kan ló fún wa, ríngì tó pọ́ńdúrẹ́dì o, ríngì tó ṣe kí ni, o sì fi ríngì tó yẹn kankan pamọ́, bẹ́ẹ̀ tó ní bá mi kíkì sí ní ẹ̀ka bá Ọmọlọ́lá fún wa ní another ríngì tó, Ọmọlọ́lá. Ìwé ẹtí ní ìgbọ̀ngàn ẹtí máa ń tẹ̀lé omi ẹtí máa ṣe kiri ẹ̀ẹ́dẹ́ wàhálà ìwà ìsinmi bí omi ẹ̀jẹ̀ kiri àti ìdálótúkú rẹ̀ máa bọ̀ ló ṣe é sùn ó yà ọmọ bìsàbìsà ó yà tí bá ti ń bọ̀ kí ló ń kọ́ yín àjọkẹ́ta ló kọ́ yín. Small. Aláàtì ti dà ó fàlàjì. Àjọkẹ́ tí má ti ń tọ́ ní bìsàbìsà. Ọjọ́ náà ó ní bìsàbìsà.
àjọkẹ́ yìí kí ló máa dá ẹjọ́ àwọn ọlọ́mọ adájọ́ ara wa àwa ọkùnrin náà wà ń bí àjọkẹ́ yìí ibo ló dá sí lórí bẹ́ẹ̀ ìlú olówó ní àjọkẹ́ yìí lè ṣe àjọmẹ́jọ ìlú olówó ló lè ṣe tó mọ̀ pé tó bá ṣe fún báyìí sùn oníyàwó tán ìlú olówó. Gọ́dí kan mi ní gbàgbé ó ìbò èyí nìyí ẹ̀ ṣọ́kọ́ mi rà kí ló máa ṣe obìnrin bẹ́ẹ̀ gbìyà rárá ó gbà obìnrin kan lábẹ́ rí obìnrin kan obìnrin tó bá mọ̀ ẹni bó yẹ yìí ibi tó dá sí ní lẹ́bù yẹn ẹni tó bá lè sọ. Ẹ tó kùnà lọ kí ló máa ṣe kí ló máa ṣe báwo ló ṣe máa ṣe bọ̀dé náà jẹ́ kó rí bóyá máa ṣe ṣé tí bá sùn sílé àbí ó máa jókòó lé mi ó máa ṣe báyìí wàhálà ti dé o ọmọ máa dá ẹjọ́ tó lọ lọ́hùn nínú àwọn ẹ̀rẹ̀ mi ìdánwò tá a gbé fún wọn ẹjọ́ ẹ̀kọ́ Dubai nínú àwọn mẹ́rẹ̀ ni ẹ bá wọ ẹ̀yìn o ẹ bá wọ ẹ̀yìn o ẹjọ́ nínú àwọn mẹ́rẹ̀ ni Basira òwú ẹ̀yìn Dubai. ṣẹlẹ̀ yìí eléyìí. Ẹ bọ́ tó ṣẹlẹ̀ ẹ tó bá mọ̀ pé mo fẹ́ gbòòrò fẹ́ lè bọ̀ nù wọn tàbí kí n gbòòrò ẹ tó bá ti láìkì nù wọn àwọn ẹ tó bá náwó àdúgbèsè náà ẹ̀yin tẹ́lẹ̀ yẹn náwó. wàá dé ní fọfá sí sáré mẹ́ta ẹ̀ ń fẹ́ ká mọ́ náà lè gbà mí. ẹ̀yin tẹ́ ẹ káwọ́lẹ̀ ẹ̀yin tẹ́lẹ̀ yẹn náwó. ilé ìpọ̀ òyà ẹ káwọ́lẹ̀ ìwọ́n tó bá yẹ pé ọmọdé láì ló máa kò lórí náwó ṣẹ́sìn náwó tán ẹ̀wọ́n ni ìwọ́n tó mọ̀ pé lè lọ́ máa kò lórí náwó àtẹ́ni ẹ ìdáni oníṣó ni ẹ ọ̀rẹ́ náà ìkọ́tọ́jọ́ ẹgbẹ́ yẹn kí n gbé fún mi pé ọmọ kọ́rẹ́nsì ni sọ́ọ̀rì ọmọ sí ni ọmọ kọ́rẹ́nsì ni gbà Basira bá dé àmàbọ̀ nǹkan náà fún wọn náà kẹ́tí kọ́ tó bá ṣe ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀dọ́ sí bíbá rẹ̀ ṣẹlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ̀ wá jó ẹgbẹ́ kìíní ẹ̀ lẹ̀ èmi ló kàn. ìjọ oríjì rẹ̀ fẹ́ jó sí because nìkan lè fún yín lóore ló kẹ́ bá ṣiṣẹ́ fún mi o èmi náà fẹ́ sọ̀rọ̀ lọ́lé o ètò bá rẹ̀ jìjà náà ni máa tó lọ́lé mi ọmọ náà bá dáwọ́ fún o ó máa dé o ẹ̀fí ẹ̀rẹ̀ lóye ẹ̀jẹ̀ dáka ó wà bí o owó ọ̀nàdébù ó gba sálárì yá ó bá ìsù owó ìjọba ìjọba ìlànà sẹ́wọ̀n ìjọba ẹ̀fẹ́ ní ọmọ sálárì ni oṣù máa fún ẹ ẹni máa fi dójú ọjọ́ báyìí kí ni ó yà ẹgbẹ́ báyìí ọgbẹ́ni oníṣẹ́ olùwárọ̀ ẹ̀dì wọn torí pé wà ní àdúgbò yìí ọmọ mi ní àjọgbàgbọ́ ni èyí tó ní mo wá dé àdúgbò yìí wọ́n fẹ́ fi ìyẹn máa rẹ̀ wọ̀ ìrọ́ọ̀dì àbọ̀fọ́ ẹni tó bá wà ní àpọ̀ ẹ̀ lọ́wọ́ àpọ̀ ẹ̀ lómi torí ẹ̀mí ìrìn ìdòdò ìdòmí ni máa fún ẹ má bọ̀ gé kí n gé lọ́wọ́ kí n lọ́wọ́ ẹ̀gbẹ́lújì ọ̀rìntì àtẹnà ọmọ mi oṣù òbí àtẹnà ìjọba máa jó sí sẹ́gbọ́n mi fi ẹ tó bá ti jó jù ó máa gbó kán ẹ tó bá jó jù máa gbó kán MC kí ló máa ṣe. Agbo àgbà. Èèyàn burúkú yẹ.
ṣé kọ́ ẹ tó bá jó ojú ẹ má ṣòjòrò tó ní wọn kó wà bọ́ ìbò ní bá máa tó ṣe wọn yìí èmi ni máa fún ṣe lálẹ́ oníṣìná ni ẹ. ókè ìyàwó ẹni kan lálẹ́ ẹni kan. ìyàwó ẹni kan lálẹ́ ẹni kan. wálé ẹ kí. ẹ wọ́n ṣẹlẹ̀ kó tó máa àwọn ìlórí ẹgbẹ́ mi kọ́ nínú. ó yẹ ìjẹ́ ká ṣe é bóyá fúnra ọlọ́mọdé ṣiṣẹ́ ọlọ́mọdé ṣiṣẹ́ ọlọ́mọdé ṣiṣẹ́ ọmọ mi sàárì o. ẹ sàárì o ẹ sàárì o ẹ sàárì o. Dada ṣe é bá ọlọ́mọdé ṣiṣẹ́ ọlọ́mọdé ṣiṣẹ́ ọlọ́mọdé ṣiṣẹ́ ọmọ mi sàárì o. Àṣírí ọdún ìbàdàn ìgbógbó. Ṣé bẹ́ẹ̀ ni wọ́n ti kọ́?